ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Iwájú Ọlọ́run, bí Ọlọ́run ti ń bá wa pàdé nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a pè ní oore ọ̀fẹ́ fún ojúmọ́. Ọ̀rọ̀ Ọlọ́run èyí tó ń jáde láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Life Television tí ó kalẹ̀ sí agbègbè Odò Ọ̀nà ní Àpáta nílùú Ìbàdàn. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ onítẹ̀bọmi ti Emmanuel èyí tó kalẹ̀ sí Odò Ọ̀nà Àpáta nílùú Ìbàdàn. Ọlọ́run tí ń bá wa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nínú àkòrí tí mo pè ní òǹgbẹ fún Ọlọ́run sí. Òǹgbẹ fún Ọlọ́run sí. A sì máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Ẹ́kísódù orí 33 ẹsẹ̀ 11. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ yín fún àǹfààní àti oore ọ̀fẹ́ mìíràn èyí tí ẹ fi fún wa láti bá yín pàdé nínú ọ̀rọ̀ yín ní ọjọ́ tòní. Olúwa gbàdúrà wípé kí ẹ kọ sí ayé wa ní òní, kí ọ̀rọ̀ yín kó ríbi gbé nínú ayé wa, kó sì so èso ọ̀pọ̀lọpọ̀ fún ìgbàlà àti ìmúlọ́kànlé nínú ìrìn àjò yìí. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Olúwa ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé orí ọ̀rọ̀ tá a máa gbé yẹ̀wò náà ni òǹgbẹ fún Ọlọ́run sí. A sì ń kà láti inú ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 11 tó kà báyìí wípé bẹ́ẹ̀ ni Olúwa ṣe máa ń bá Mósè sọ̀rọ̀ ní ojúkojú bí ènìyàn ṣe ń bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀. Ní ìgbà tí Mósè bá ti padà sí ibùdó, Jóṣúà ìránṣẹ́ rẹ̀ ọmọ Núnì tí òun jẹ́ ọ̀dọ́mọkùnrin kì í kúrò nínú àgọ́ àjọ. Ẹsẹ̀ tí a sì ń tẹnumọ́ náà ló wà ní apá sí ibi tá a kà yẹn tó sọ wípé Jóṣúà ìránṣẹ́ rẹ̀ ọmọ Núnì tí òun jẹ́ ọ̀dọ́mọkùnrin kì í kúrò nínú àgọ́ àjọ. Ọlọ́run ti mú àwọn ọmọ Ísírẹ́lì rìn nínú ìrìn àjò wọn, ṣùgbọ́n nítorí ẹ̀ṣẹ̀ àìgbọràn èyí tí àwọn ọmọ Ísírẹ́lì èyí tí wọ́n ń ṣe ní gbogbo ìgbà, èyí ló mú kí inú Ọlọ́run kó ru sí wọn. Nítorí pé kí Mósè kó tó dé láti orí òkè Sinai, àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti gbé ìgbésẹ̀ èyí tó yàtọ̀ sí ètò Ọlọ́run fún ayé wọn. Ìgbésẹ̀ tí wọ́n gbé náà ni wípé wọ́n mọ ère tí wọ́n fi ń bọ. Wọ́n sọ nínú ọkàn wọn wípé àwọn ò mọ̀ bóyá Mósè ìránṣẹ́ Ọlọ́run yóò padà wá mọ́. Ẹ jẹ́ kí a wá ère mìíràn èyí tí ó máa ṣe Ọlọ́run tí ó sì máa tọ́ wa nínú ìrìn àjò náà. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n gbé ìgbésẹ̀ láti mọ ère èyí tí wọ́n ń bọ kó tó di pé Mósè dé láti orí òkè Sinai. Èyí ló mú inú Ọlọ́run ru sí àwọn ènìyàn wọ̀nyí, tí Ọlọ́run sì fi pàṣẹ fún Mósè wípé kó kọ́ àgọ́ àjọ sí ẹ̀yìn ibùdó. Èyí tó fi yé wa wípé àgọ́ àjọ ní ibi tí Ọlọ́run ti máa ń bá Mósè pàdé ni. Ó jẹ́ ibi ìwàláàyè Ọlọ́run. Ó jẹ́ ibi ìwàláàyè Ọlọ́run ní ibi tí Ọlọ́run tó ti máa ń bá Mósè pàdé. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ àìgbọràn àti ìbọ̀rìṣà èyí tí àwọn ọmọ Ísírẹ́lì èyí tí wọ́n ṣe kó tó di pé Mósè ó ti orí òkè Sinai dé. Ìdí nìyí tí Ọlọ́run fi pàṣẹ fún Mósè wípé kí ó ya àgọ́ wíwá Ọlọ́run kó yà á kúrò nínú ibùdó àwọn ọmọ Ísírẹ́lì. Èyí tó fi yé wa wípé Mósè ó kó àgọ́ àjọ sí ẹ̀yìn ibùdó. Ibi báyìí ni Mósè ti máa ń lọ pàdé Ọlọ́run
láti bá Ọlọ́run sọ̀rọ̀, láti ní ìmọ̀ lára ìwàláàyè Ọlọ́run. Ibi àgọ́ ó jẹ́ ibi tí ẹ̀mí Ọlọ́run ń gbé, ó jẹ́ ibi ìwàláàyè ibi tí Ọlọ́run tó ń gbé. A rí arákùnrin tí a pè ní Joshua, ìránṣẹ́ Mósè. Bíbélì fìdí rẹ̀ múlẹ̀ wípé ní ìgbà tí Mósè tó bá ti bá Ọlọ́run pàdé nínú àgọ́ àjọ, a máa padà sí ibùdó. Ṣùgbọ́n arákùnrin tá a pè ní ọ̀dọ́mọkùnrin tá a pè ní Joshua, Bíbélì sọ wípé òun a máa dúró sí ní inú àgọ́ àjọ láti wá Ọlọ́run. Ká má gbàgbé orí ọ̀rọ̀ wa ni mo pè ní òǹgbẹ fún Ọlọ́run sí. Mo wò ó wípé kí ló dé tí ọ̀dọ́mọkùnrin yìí, ìránṣẹ́kùnrin yìí, tó fi jẹ́ wípé òun máa ń dúró nínú àgọ́ àjọ. Mo wò ó wípé arákùnrin yìí ó nílò ìwàláàyè Ọlọ́run sí, ó nílò ìmọ̀ sí, ó fẹ́ mọ̀ sí, ó fẹ́ mọ Ọlọ́run sí, ó fẹ́ mọ ìrírí agbára Ọlọ́run, ó fẹ́ mọ̀ bí Ọlọ́run ti jẹ́, ó fẹ́ ní ìfarakínra pẹ̀lú Ọlọ́run sí. Ìdí nìyí tí arákùnrin Joshua yìí tó fi máa ń dúró nínú àgọ́ àjọ. Mo tún ṣàkíyèsí wípé ó ṣeéṣe kí arákùnrin Joshua yìí kó ti máa ní ìmọ̀lára wípé ìrìn àjò tí òun bá ọ̀gá òun tá a pè ní Mósè yìí tó òun bá rìn, ó ṣeéṣe kó yẹ wípé òun ní òun ní ipa tí òun ó kó nínú ìrìn àjò yìí láti kó àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ ìlérí. Ká má gbàgbé, a rí pé arákùnrin Joshua yìí ó ti ń bá àwọn ọmọ Ísírẹ́lì rìn, ẹ̀yà Ísírẹ́lì lòun náà. Ó mọrú àwọn ẹ̀dá ènìyàn tí àwọn ọmọ Ísírẹ́lì jẹ́. Ó mọ̀ wípé aláìgbọràn ni wọ́n. Ó mọ̀ wípé wọ́n á máa kùn. Ó wá wò wípé bí òun ò bá ní ọgbọ́n sí, bí òun ò bá ní Ọlọ́run, bí òun ò bá ní òye Ọlọ́run sí, òun ò lè ṣe adarí wọn. Ìdí nìyí tí arákùnrin yìí, tí mo wò ó wípé arákùnrin yìí ó fi máa ń dúró nínú àgọ́ àjọsí láti wá ojú Ọlọ́run nínú àdúrà àti nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni ohun tí mò ń sọ fún wa lónìí náà ni wípé àwa náà tá jẹ́ ọmọ Ọlọ́run tó sì rin ìrìn àjò lọ sí ìlú ọ̀run, o ò nílò láti ní ìtẹ́lọ́rùn ní ipò èyí tó wà níwájú Ọlọ́run. Ipò tó wà níwájú Ọlọ́run, mò ń sọ ipò rẹ nínú ẹ̀mí níwájú Ọlọ́run. A rí kí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n á ti wọ ara wọn wípé àwọn ti mọ Bíbélì tán. Àwọn ò nílò láti tún máa pòǹgbẹ fún Ọlọ́run. Ṣùgbọ́n mo fẹ́ kó yé ọ wípé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀tun ni ní ojoojúmọ́. Èyí tó fi yé wa wípé o ti ka ọ̀rọ̀ Ọlọ́run ní àná, o tún nílò láti máa kà á ní ojoojúmọ́ sí. Bó o sì ti ń kà á, o nílò láti máa ṣàṣàrò nínú rẹ̀. O nílò láti máa mú ohun tó ń kà, àwọn ìlànà, ètò Ọlọ́run tí Ọlọ́run fi ń yí ọ nínú ọ̀rọ̀ rẹ̀, o nílò láti máa mú un lò nínú ìrìn àjò ayé rẹ̀. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò? Òun ní ìfẹ́ wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Ìwọ náà nílò láti pòǹgbẹ fún Ọlọ́run sí. Nítorí pé bí o bá ṣe ń kó pòǹgbẹ fún Ọlọ́run, o lè mọ Ọlọ́run díjú. Mo wò wípé arákùnrin Joshua yìí, òun ò tíì ní àǹfààní láti rí Ọlọ́run ní ojúkorojú gẹ́gẹ́ bí ọ̀gá rẹ̀ Mósè bí ó ti máa ń rí Ọlọ́run ní ojúkorojú. Mo wò wípé arákùnrin yìí náà pòǹgbẹ wípé òun náà fẹ́ rí Ọlọ́run ní ojúkorojú. Òun fẹ́ máa bá Ọlọ́run sọ̀rọ̀ bí ọ̀rẹ́ méjì bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀. Ìdí nìyí tó wọ náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti arìnrìn àjò sí ìlú ìjọba ọ̀run,
tó fi nílò láti máa pòǹgbẹ fún Ọlọ́run sí, tó fi nílò láti máa wá Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ ní ojoojúmọ́ àti ní gbogbo ìgbà. O nílò láti máa wà nínú ẹ̀kọ́ ní abẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ Ọlọ́run èyí tó ti ń jọ́sìn. A rí ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé afẹ́ ayé kí lá jẹ kí lá mu kò jẹ́ kí wọ́n ní àyè fún ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Ṣùgbọ́n mo fẹ́ fi yà wípé ìwọ tó ò láàyè fún ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ò lè dàgbà nínú Ọlọ́run. Ìdí nìyí tó sì jẹ́ wípé àwọn ohun kékeré àwọn ohun tí ò yẹ kó gbá wa dànù níwájú Olúwa òun ló ń gbá wa dànù níwájú Olúwa nítorí pé a ò ní gbòǹgbò nínú ọ̀rọ̀ rẹ̀. So mò ń rọ̀ arákùnrin àti arábìnrin tó ń gbọ́ ohùn Ọlọ́run ní ẹnu mi wípé o nílò láti pòǹgbẹ fún Ọlọ́run sí nínú ọ̀rọ̀ rẹ̀, ní dídarapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ilé Ọlọ́run. O nílò láti pòǹgbẹ fún Ọlọ́run sí nínú àdúrà gbígbà. O nílò láti pòǹgbẹ fún Ọlọ́run nínú ìwà mímọ́. O nílò láti pòǹgbẹ fún Ọlọ́run nínú iṣẹ́ ìsìn rẹ gbogbo èyí tó ń ṣe. Mo gbàdúrà wípé bó o ṣe ń gbé ìgbésẹ̀ tó o sì ń pinnu láti máa wá Olúwa àti láti máa pòǹgbẹ fún, mo gbàdúrà wípé Ọlọ́run alààyè yóò rin ayé rẹ lọ́wọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa fi ògo fún orúkọ rẹ, pàápàá jùlọ fún ọ̀rọ̀ rẹ tí o rán jáde lónìí. Òǹgbẹ fún Ọlọ́run sí. A béèrè fún ọkàn èyí tó ń pòǹgbẹ fún ẹ̀yìn Ọlọ́run, ọkàn tí kì í sú láti máa wá ẹ̀yìn Ọlọ́run. Lórúkọ Jésù Olúwa gbìn sínú ayé wa. A fi ayé wa lé ẹ̀yìn Ọlọ́run alààyè lọ́wọ́ bá a ṣe ń jáde lọ nínú ìrìn àjò ọjọ́ tòní, bá a ṣe ń wá jíjẹ mímu wa. A gbàdúrà wípé ọ̀rọ̀ èyí tí ẹ ti rán sí wa lónìí kó ṣe atọ́nà àti olùtọ́ fún ìrìn àjò ayé wa lónìí. Ká sì má ṣe yẹsẹ̀ kúrò ní abẹ́ ìlànà àti òfin ẹ̀yìn Ọlọ́run. Fi orí ọ̀fẹ́ rẹ fìdí ayé wa mú Olúwa, gẹ́gẹ́ bí a ti pè ètò yìí ní orí ọ̀fẹ́ fún ojoojúmọ́. Orí ọ̀fẹ́ tá a nílò nínú ìrìn àjò ọjọ́ tòní láti borí gbogbo ìdánwò aládé ayé. Lórúkọ Jésù kí Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún ayé wa. Olúwa ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bí a bá ṣe ń darapọ̀ mọ́ wa nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ yìí, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé iṣẹ́ ìránṣẹ́ yìí ń jáde láti Seed of Life Television. Ní ibi báyìí láti ń bá Ọlọ́run pàdé ní ojoojúmọ́, láti ń gba orí ọ̀fẹ́ fún ìrìn àjò ẹ̀mí. Mo gbàdúrà wípé bó o ṣe ń gbé ìgbésẹ̀ tó ń tẹ bọ́tìn èyí pupa yẹn ní abẹ́ amóhùnmáwòrán rẹ, ó ní àǹfààní láti máa rí wa wò, ó ní àǹfààní láti máa kẹ́kọ̀ọ́ ní abẹ́ ẹsẹ̀ Ọlọ́run Olódùmarè. Aago èyí tó sì wà ní ẹ̀gbẹ́ rẹ̀ òun ni yóò máa fún wa ní ìrántí, ni yóò máa sọ fún wa ní kété tí a bá ti ń ju àwọn iṣẹ́ ìránṣẹ́ yìí sí orí afẹ́fẹ́. O nílò láti tẹ aago yẹn náà. Aago yẹn òun ni yóò máa rán ọ létí ní ìgbàkúùgbà tí iṣẹ́ ìránṣẹ́ yìí tó bá ń bọ́ sí inú afẹ́fẹ́. Agbára àti orí ọ̀fẹ́ tó o nílò láti máa pòǹgbẹ fún Ọlọ́run lórúkọ Jésù Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún. Ògo ni fún orúkọ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.